tí o bá ní ọmọ tó bẹ̀rẹ̀ from 18 years tó bá ń gbé lọ́dọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ó gbọ́dọ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Àsìkò tí wọ́n máa wùwà oníwà tí àwa máa wo rẹ̀ pé ṣé ọmọ mi tí mo love, ṣé ọmọ mi tí mo wà proud of, ṣé ọmọ mi tí mo tọ́kọ lélẹ̀. Ìgbà yẹn gangan ọ̀kú tó 18, ìgbà yẹn gangan ló máa bẹ̀rẹ̀ ìwà tí kò ní tẹ́ òbí lọ́rùn, tí òbí yóò sì fẹ́ lé wọn síta. Tí òbí á fẹ́ fìbínú, wọ́n á máa provoke yín kẹ́ lè lé àwọn síta. Kódà wọ́n á máa threaten yín wípé I'm an adult now, I can live on my own. Ọmọ wa ò ń dọmọ lọ́mọ, ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tá a bí ní ìsìn wọn tètè rush into marriage. Arọ́kùnrin tó ti lé ní 40 tí ó ti marry, tí ó dẹ̀ tí ìbímọ, a sì ti róbìnrin náà tó ti lé ní 35 gan, tí àti lọlé ọkọ ń dẹ́rù bà wọ́n. Torí social media ti expose wọn sí so many things. Wọ́n rí tí ọkọ máa na ìyàwó, gbogbo àwọn búlíbúlì yẹn, kí ni yẹn ó ń ní àwọn ọmọ yìí. Then àwọn ọkùnrin mo ti délé ẹjẹ pa bluetooth pàápàá. Àsìkò tí ó jẹ́ ayọ̀ òbí, ẹ̀dùn òbí, wípé báwo ni ọmọ mi ṣe máa kẹ́gbẹ́kẹ́gbẹ́, báwo ni ọmọ mi ṣe máa ṣe obìnrin sóbìnrin, ọkùnrin sọ́kùnrin, báwo ni àwọn ọmọ mi ṣe máa mú kú mu, báwo làwọn ọmọ mi ṣe máa hùwàkúwà. Kódà ìmí náà ya rẹ̀, ìmí tó bá ti ṣáàkì ní ìtàn ìyẹ́ ó ń nà bí bẹ̀m̀bẹ̀ nà bí òní. Àsìkò tẹ́ńdá èjì wọn yẹn mo ti sọ so many times, because mo báyà kan sọ̀rọ̀ náà kí n tó pé mo drive dé náà ni ọmọ òun ọmọ mi àwọn ayé mo ní kì í ṣe ayé, not everything. Wọ́n ẹ̀tẹ́ fi máa believe ayé ló ń ṣe ọmọ yín. Ayé ò lágbára lórí tèmi, wọn ò lágbára lórí èso tèmi. Ṣóyè yín, ṣé wọ́n bá tẹ̀yàn jẹ́ ní tó fi believe pé ayé ló ń ṣe ọmọ ẹ tó fi ń hùwàkúwà nínú ilé tí èdè yín ò yẹra yín, kì í ṣe ayé, éèjì wọn ni. I said this so many times. Mo ti raise àwọn ọmọ tó ti dàgbà, éèjì wọn ni. Then éèjì wọn wọ́n á fẹ́ wà secluded, ipe kan máa dá wà. Wọ́n á fẹ́ wà nínú yàrá láì bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wọn dẹ̀ ní fẹ́ kó disturb àwọn. Kò mí pé àwọn ọmọ yẹn wà depressed àbí wọ́n ń ronú, wọ́n lè busy lórí laptop wọn, wọ́n lè busy lórí fóònù wọn. Àsìkò yẹn kò ń ṣe ayé kankan, éèjì ni. Torí wọ́n ti believe pé àwọn ti di adult. Wọ́n ti believe pé àwọn ti dàgbàlagbà. Àjàjà èyí tó bá mú kú mu, èyí tó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ìwà wọn kò ní tẹ́ ọ lọ́rùn. Ní tó tún wá ṣe pàtàkì jù ní wípé ẹ máa ń pè mí náà wípé ẹ lè mọ́nú wọn mọ́ tó bá ti wọ 18. Wọn ò ní jẹ́ talkative mọ́. Ẹ kàn máa wà wọ́rí ìjà máa bí wọ́n lérè pé talk to me now, what's wrong with you? Nǹkan kò wrong pẹ̀lú wọn, wọ́n happy. They just believe pé adults làwọn, àwọn need the private life àwọn. That is why you don't barge into their room, kò kàn sílẹ̀kùn wọn, kò ṣe kíní kan. No. Wọ́n sọ fún yín pé àwọn need respect. There is nothing bad for a parent to respect a child, because respect is reciprocal. O lè máa pé ọmọ ilé lórí burúkú kó máa bú ní gbogbo ìgbà, kó máa lẹ́gí mọ́, kó máa tó bá jọ́ kan kọjú sí ẹ. Because nílùú òyìnbó wọ́n bí lè pé àwọn òun ṣánímà tó yẹ kẹ́ máa gbá létí kẹ́ máa nà, especially ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń yọ bẹ́ẹ̀tì tiwọn. The more tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń búlì wọn, the more wọ́n máa wà withdrawn. Wọn ò lè trust yín. Ẹ lè mọ inú wọn mọ́. Ẹ kàn máa wò yí pé wọ́n kéde rẹ̀. Ó ń ṣẹlẹ̀ fún ọmọ 13 years náà. Ó ń ṣẹlẹ̀ fún ọmọ 14 years. Tó bá ti di pé wọ́n ti rí ìtí ń jẹ́ menstruation wọn, àwọn ọkùnrin ti ní wọn. Bọ́n ṣe máa bá yín káni ẹjọ́ sùn lórí bẹ́ẹ̀dì tẹ́lẹ̀ pẹ̀lú sọ́ọ̀nì àbíjọ́ tẹ̀. Wà á rí pé kò ní bẹ́ẹ̀ sùn mọ́ lórí bẹ́ẹ̀dì tó kọ́ ti bìlí pé òun ní the privacy ní ọmọ 13 years.
Abili point ní privacy. No need the privacy. So, kí wá ní how to undo them? Ọ̀pọ̀lọpọ̀ yín ni mo máa ń turn over tẹ́ bá wá ẹ fẹ́ ṣáájò màlẹ́ ní di àjò. Ní di àjò dúpẹ́ irú yín ṣọ̀wọ́n mo ń ṣe kí n dẹ́rù bàyẹ̀ pa ayé ló ń ṣe wọn nígbà tí mo sì mọ̀ pé kí n ṣe ayé ló ń ṣe wọn. Ebi ò pa mí títí kí n máa parọ́ fún client mi tó pé mo ní ìdí owó. Ọlọ́run ló ń bọ́ mi. It's the way you can treat them is mutual respect. You respect them. And stop comparing your child to the way you were raised up in Nigeria. The way they raised up in Nigeria is barbaric. No. Àwọn ọmọ kọ̀mpútà là ń bí ní ìsìn wọ́n ń lọ sórí social media káàkiri. Bígbà tó fẹ́ fọwọ́ rẹ̀ lé ọmọ ẹ̀ síta ni. Ọmọ tó bá wà ní abẹ́ àkàtà èèyàn. So many things kó tiẹ̀ máa mú nǹkan kó máa ṣe nǹkan kan ó sì máa fún ẹ ní respect kò ní mú mọ́ lójú ẹ. Kò ní ṣe wàkúwà mọ́ lójú ẹ. Ó máa fún ẹ ní respect. Kò ní máa jáde furufurufuru torí pé ó sì wà lọ́ndà umbrella ẹ̀. Ó dẹ̀ mọ̀ kó wọn náà kì í jáde furufuru bó tó bá ti lé wọn síta ibo ló rò pé wọ́n fẹ́ lọ gbé. Pátápátá social fún wọn ní ilé hostel wọ́n máa fi wọ́n sí ibẹ̀ wọ́n ti máa pàdé àwọn tó ń jọ mu ìmúkúmu yìí. Ibẹ̀ wọ́n ti pàdé àwọn tó ń jalè tó ń ti pọ́kẹ́tì kiri. Ibẹ̀ wọ́n ti máa pàdé ìwàkiwà. Ibẹ̀ ni wọ́n ti gbà lọ sẹ́wọ̀n. Ẹ̀wọ̀n ò sì dá. Prison ò dá. Prison láyé àtijọ́ ilé ẹ̀kọ́ ni. Prison ní ìsìn yìí ó máa tún jẹ́ káwọn ọmọ yẹn ya ìyàkuyà torí training tó tún máa jẹ nínú prison. Ó máa jẹ́ kó ọmọ ya ìyàkuyà tó bá jáde ni. Pé kí ló tún kàn pátápátá wá tún mú òun. So n tó lè ṣe the only solution tí mo máa ń fún yín ni wípé number one mi sọ ipa yóò kì í ṣe ọmọ. Mi sọ pé ọ̀tá ò kì í ta fà sọmọ. Of course ló ṣe jẹ́ pé ọmọ yín lẹ́kọ̀ọ̀kan in a while my dear son tó bá ti ní nightmare let me know. So o máa ní àjọṣepọ̀ lójú oorun. Àjọṣepọ̀ lójú oorun kò ní nǹkan kan ṣe with age. Ṣé o máa gbọ́ ohùn gbogbo nǹkan báyẹn lè máa bẹ fine. The only thing tí ẹ lè ṣe fáwọn ọmọ yẹn respect their privacy. Tí n bá fẹ́ wọnú yàrá àwọn ọmọ mi mo máa kanlẹ̀kùn kí n tó wọlé ibi mi mo nílé. Respect is reciprocal. The only thing tó tún máa ń ṣe tó máa ń trigger òbí ni dirtiness. Bí kẹ́ kó abọ́ mẹ́fà sí kitchen. Kẹ́ fẹ́ ṣe ń jẹ kẹ́ má ra bọ́ ṣe ń jẹ. Kẹ́ máa wá síbí kiri. Ó wà common pẹ̀lú wọn. Because they've been carried away with the computer tí wọ́n ń lò. Game tí wọ́n ń tà. Tí o bá wọnú yàrá wọn yóò rí pé bó ṣe ń jẹun báyìí wọ́n ń jù sábẹ́ bẹ́ẹ̀dì ni. Bó ṣe ń jẹun báyìí wọ́n ń gabọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ni. Bí wọ́n ń ju síbí sábẹ́ bẹ́ẹ̀dì ni. Ìyẹn ò dẹ̀ tó wọ́n á fàjà. Ó ra plate ẹ̀ kò sí yàrá ẹ̀. Gbogbo nǹkan tó lè trigger àwọn ọmọ yẹn. Because èkìní you can't enter their room. They won't allow you to enter their room. Kò lóun wá síbí. Torí wọ́n máa feel guilty. Tó bá tẹ̀ tó bí wọ́n pé where is my plate? Wọ́n ní I don't know. Where is my spoon? I don't know. Who does this? Who did this? I don't know. Kámárà bọ́ jẹ nínú ilé kó abọ́ ẹ àti síbí ẹ kó sínú yàrá ẹ. Tó bá dẹ̀ ti fi jẹrin tán fọ̀ kó tún mú wọ yàrá ẹ. Nígbà tó bá sí wọn wọ́n á kó abọ́ àti ìdọ̀tí wọn wọ́n á kó síta láti lọ fọ̀. Ìgbà tó ń bá arábọ́ lò. Gbogbo kíní yóò fàjà. Àwọn ọmọ tá à ń bí nísìn àwọn ọmọ kọ̀ǹpútà ni àwọn ni wọ́n ń control brain ní parents. Torí wọ́n ti wo so many channels. Ẹ rántí pé àwọn ọmọ yìí ń wo orí social media wọ́n rí ibi tí ọmọ tó ti ń nà ya rẹ̀ wọ́n rí ibi tí ọmọ tó ti ń dá méjì tó ń gé aṣọ ìyá ẹ̀ and you don't want your child to be like that. Kódà àwọn máa dúpẹ́ pé mo dúpẹ́ tèmi. Àwọn ọmọ yẹn wọ́n mọ the way kan fi lè threaten wa ká lè fi panic.
remember, nothing wrong with them. They just want to torture you emotionally. Bí kọ́ máa sọ pé ó tẹ̀ ti sú àwọn máa para àwọn, ó tẹ̀ ti sú àwọn máa kókó nù ilé. Just ignore, don't argue with them. Wọ́n mean it. They just want to bully you emotionally. Kò lè fi wọ́n lẹ̀. Gbogbo nǹkan báyẹn, then cleaning wọn ó bad gan. Wà máa pé tí mo lọ́mọ ń lé, tí mo ṣe kinní kan, kì í ṣe pé lè sọ pé kàn clean. Ó ti lẹ̀ paper síbẹ̀ pé clean after your mess. Clean the bathroom after your mess. Àwọn ọmọ yìí, wọn ò fẹ́ kéèyàn máa jágbe mọ́ wọn. Ẹ rí pé tẹ́ bá jágbe mọ́ wọn, they will scream back on you. A máa sọ pé máa mo wà kékeré, ìyá mi, bàbá mi kò ṣe bẹ́ẹ̀ fún mi, ìyá mi, èmi mo sì bí ọ, ọmọ ló jẹ́, wọ́n ń ṣe ọmọ. Adults ni wọ́n. Ibi tó wà nínú brain wa gàgà ni. There is a limit to their control. Òyìnbó gbọ́n á sọ fún mi pé is an adult. Ìyá mi, bàbá mi náà mi wọ 30 years, bó bá náà wọ 30 years yóò yẹ yàkóyà mọ́ ọ lọ́wọ́. Torí bẹ́ẹ̀, àwọn tó ti rẹ́dì níta, àwọn gáǹgẹ̀, wọ́n ti rẹ́dì níta láti accommodate. Ọmọ tó dẹ̀ wà nítòsí èèyàn, ó dùn mójútó, ó dùn fàdúrà ràn lọ́wọ́, ju ọmọ tó sá kúrò nílé lọ. Torí kò ní communicate pẹ̀lú ẹ̀ mọ́. A ní sọ ọmọ nù lágbára Ọlọ́run. So, àsìkò tí iṣẹ́ òbí bẹ̀rẹ̀, mo kàn sọ pé 18 ni, ó ń bẹ̀rẹ̀ láti 13. Torí ọmọ 9 years ti ní òun lábẹ́, ọmọ 9 years ti ń ṣe menstruation, tó bá ti bẹ̀rẹ̀ sí pé wọ́n ṣe kinní yẹn, wọ́n á ti believe pé àwọn ti di adult. Wọ́n á rántí pé wọ́n ń kọ́ wàkúwà lórí YouTube, wọ́n ń kọ́ wàkúwà lórí TikTok, Facebook, Instagram, wọ́n ń kọ́, and you don't want your child to be like that. Èmi mo mọ̀ tó pé mo máa ń sọ wípé ẹni tó bá ní problem lórí ọmọ, you don't need to go directly to my website. You call me. Tó bá need the counseling, I will counsel you. Tó bá need the spiritual omara, I will do the spiritual for you. But you didn't tell me to claim mommy, but mommy, you didn't tell me to do it. Ẹ má dá wọn lóhùn. Ọmọ táyé ń gbé ní ìsìn ni. Ṣé wọ́n bí wa rí? Ká má jẹun tó ká fa bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé wọ́n bí wa rí tá ní lọ aṣọ àwọn òbí wa? Ṣé o lè pa àwọn ẹni ìsìnkú kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́ṣọ́? Ọmọ tá à ń bí ní ìsìn ni. Àwọn kọ̀mpútà là ń bí. Mo wá fàdúrà ràn gbogbo ẹ̀yin òbí. Ẹ ní sọmọ nù. Èmi náà ò ní sọmọ nù. Ọmọ tí ò ní gbọ́rọ̀ sí yín lẹ́nu tó máa dójú tì yín Ọlọ́run ní fún yín. Ọmọ tó rúkọ ẹ máa wà lórí Google fún robbery, theft, murder, shoplifting, drugs. Ẹ ní ọmọ yín kò ní wọnú gáǹgì yẹn lágbára Ọlọ́run. Torí pé jọ́tọ̀ bá ti wọrí Google, ó ti bá kàtírí ẹ̀jẹ̀. Jọ́tọ̀ ọmọ bá ti lu ẹ̀wọ̀n àti ríṣẹ́ rẹ̀ èmi mọ̀ tó fẹ́ ríṣẹ́ sí. Kò sí iléeṣẹ́ tó máa gbà. Tó bá fẹ́ ṣe agbálẹ̀ lásán, cleaner tó fẹ́ fọ tọ́lẹ́ẹ̀tì, wọ́n ń béèrè background check. Background check wọ́n máa béèrè. Police report wọ́n máa béèrè. Ẹ wo ẹnìkan tí mo sọ pé ọmọ yẹn tó bá ti fẹ́ lọ sí sport wọ́n máa dì lẹ́sẹ̀ mú. Irú ìyẹn àmọ̀ pé ṣé ayé ni. Ordinary oil mo ṣe fún yẹn. Àti tọ́mọ yẹn máa fi sí abẹ́ mattress. Fún àwọn ẹ̀mí òkùnkùn tó ń monitor ẹ̀ tí wọ́n ń drain energy ẹ̀. Tó bá gẹ́ṣẹ́ ayé ẹ̀ máa wọ̀n. But àwọn nǹkan tẹ̀mí ń sọ yìí, of course, iṣẹ́ ayé wà tí mọ̀ tí àwọn òbí wa dojú kọ. Especially tó bá jólógo tí wọ́n dààmú ẹ̀ títí tó rògo lò. Tí wọ́n á rí pé akúkú fẹ́ pa àárí pa jẹ́ ká bọ́ sórí ọmọ ẹ̀. Wà á mọ̀. Yàláyé kọ́ tó máa rí dalẹ̀. Wà á mọ̀. Ẹ̀sọ̀ lèèyàn fi má sọ pé you don't respect me when you talk to me. My mom doesn't. Hello, love. How's work today? Ṣáàdì hello, love tẹ́ pé yẹn. Thank you, my dear. Tó bá ṣe nǹkan fún yín, ó ti attract the same energy. Oh man, honey, thank you, ma'am. I love you. Ẹ dá mi lóhùn. Ṣáwọn ìyá wa sọ bẹ́ẹ̀ fún wa kó tó rán wa níṣẹ́ pé hello darling, can you go to the kitchen for me? Bọ́kọ́ sọ pé hey, go to the kitchen for me. Wọ́n ní dé ló. Because it's wọ́n kọ́ ni
Wọ́n ti kọ́ wọn ní school pé respect is mutual. It's reciprocal. You get it? Ọmọ tó ń bí ní ìsìn yìí, sùúrù la fi ń tọ́ wọn. Now, ọmọ tó wá mu drug. Regardless ọmọ bá mu drug, ó máa mọ̀. Kó farapamọ́ fún ẹ títí kó má mú nulẹ̀ ó máa mọ̀. And tó bá wá mọ̀, how do you approach? Approach ẹ tún matter. Kò gbọ́dọ̀ wà in aggressive, ọmọ yẹn á sá jáde kó nulẹ̀. Ọmọ tó bá mu drug kò sí bínú ilé mi ṣe tó nìsín tí mo rò bí mò ń lo ashtray kò sí ni stọ́ọ̀dù sìgá mi ṣe máa sàpamọ́ sábẹ́ àga kọ̀ọ̀kan. Kò sí bó ṣe lè ṣe ẹ̀kọ́ kan tó bá jáde báyẹn ó ní sọ fún kó ti wọ yàrá ẹ̀ wọnú àpò ẹ̀ wà rí ìrùn rísílà wà rí nǹkan kan ókè wá rí nǹkan tó ṣọ̀kẹ́ torí pé tẹ́ bá ti gbọ́ pé ọmọ yẹn mu drug báyìí ẹ máa sunkún lórí fóònù ní o ẹ máa sunkún mami ẹ gbà mí ọmọ ẹ gbà mí tó ṣẹlẹ̀ ní wípé iṣẹ́ kọ́ máa mu drug wa but ẹ máa approach ẹ bàbá fẹ́ approach ẹ calmly èyàn kúnlẹ̀ fọmọ rẹ̀ ìyá máa kúnlẹ̀ fọmọ rẹ̀ torí ó fẹ́ kó dojú tì ọ́ ó fẹ́ kó borúkọ bàbá rẹ̀ gẹ́ ó sì fẹ́ kó borúkọ ìyá ẹ̀ gẹ́ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ kí ló rò dé bẹ́ẹ̀ bó bá lè sunkún sí lọ́rùn kí ló rò dé bẹ́ẹ̀ wà wá máa give example wà máa give example àwọn ọmọ tó mu drug wà máa give example ọmọ tó ayé ẹ̀ bàjẹ́ wà máa give example but you talk in a gentle way. Kì í ṣe pé kó wá yọjú sí màálù ẹ palẹ́ ní ó máa lọ bá wọn níwò lọ́wọ́ àwọn tó ń ta bí wọ́n ti ń ra pinches tó ti ń ra drug yẹn bí àwọ̀ ẹ̀kọ́ wọ́n máa jókòó síbẹ̀ ni wọ́n lè ṣiṣẹ́ mọ́ wọ́n máa kó jáde bẹ́ẹ̀ má dojú tì mí mo rú ọmọ tó wọ́n ń ṣe now that's another point. The second point fún ọmọ tó mu igbó dó wọ́n ní pé varieties ní igbó èmi ò mú gbórí sí mi mọ̀ bí ó poríṣiríṣi wọ́n á ní ṣọkọlẹ́tì wà pépà wà kíní kan wà kálá kíní kan wà wọ́n ló poríṣiríṣi but nílùú òyìnbó wọ́n legalize igbó minimum bóyá ìwé ẹ̀ ni wọ́n ń rẹ̀kọ́ mi mọ̀ bí igbó ṣe rí mi ò rí rí but doctor máa ń recommend ẹ̀ lára ewé tá máa ń dì organic ewé igbó wà ń bẹ kí ni iṣẹ́ tó ń ṣe pẹ̀lú àwọn ewé tá máa mix papọ̀ ó dá fẹ́ni tó ní depression ó dá fẹ́ni tó ní arthritis ó kọ́ mi wá mú gbó nìyẹn kọ́kọ́ study coordination ẹ̀ ìwà rẹ̀ kọ́kọ́ sọ ẹ̀ bóyá ó kàn mú maybe because the person is depressed or only pain or to calm down. Tẹ́ bá dé Belgium kí mo sọ pé nílé ayé mi tí ń fi kú ní Holland Belgium lọ́mọdé ní kọ́tà mi lọ́bẹ̀ wọ́n mú lẹ́gbẹ̀ẹ́ títí pẹ̀lú ọlọ́pàá ni. I think bí a máa dùn wọ̀nyí ní wọ́n mú I don't know. Ní America wọ́n legalize ẹ̀ UK wọ́n legalize ẹ̀. Tó bá ti wà abusive tó bá ti wá rí pé coordination ọmọ yẹn ti affected ó ti affected ó ti how do you know what affected ó mọ máa rùn ó mọ máa dọ̀tí kò ní wẹ̀ kí ni yẹn ti affected ni that is why when you should call for a therapy ó lè jẹ́ pé n tó dùgbò lọ ló mú torí àwọn professor mú wọ́n fi ń kàwé àwọn olórin mú Fẹláńgbà tó mú kò ya wèrè ṣóyè yín bó sọ pé bóyá èmi gan bá tiẹ̀ mọ́ fagbó báyìí bọ̀tí tó fi di ẹrù bà wá níbodè nígbà yẹn àwọn yàwó nìyẹn àwọn máa ń ya wèrè o bẹ́ẹ̀ bá wọn mu igbó irun ò gbọ́dọ̀ já sí èèyàn ya wèrè ṣe fíàsì yẹn wà nínú ọkàn tiwa mo láwọn gẹ̀ẹ́sì tó mú dáadáa nígbà mo wà UK mi bá wọn mú rí n gbọ́dọ̀ tẹ̀ tún mú gbó mọ́tara mi torí mo wà ẹ́pà gan ó lè jẹ́ pé ó relax ẹ̀ ni so tẹ́ bá ti wá ń pè mí pé ọmọ yín mú gbó máa ń bí léèrè pé báwo ni behavior ẹ̀ ṣe rí nínú ilé ṣó ń lọ school wọn á ló lọ school ṣó ń kàwé ó ń kàwé upkeeping ẹ̀ ńkọ́ ó ń clean